ṣé ìjìyà tí tóbi àti ìyá àgbà tí ó pàdé tí ó lóun fẹ́ ràn lọ́wọ́, ṣé ìjìyà tí wọ́n wá fún ìyá àti ọmọ, ṣé ìjìyà yẹn kò tún wá lágbára jù báyìí? Kí á gbà pé nǹkan táwọn náà ṣe ó kù díẹ̀ káàtó. Ọmọ tí wọ́n bá fi sí ìkáwọ́ èèyàn pé kéèyàn tọ́jú, ó yẹ kí èèyàn tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú èèyàn ni, kò í ṣe kí èèyàn máa fi ìyà jẹrú ọmọ bẹ́ẹ̀. Àmọ́ ìjìyà tí tóbi tí ó padà fi jẹ ìyá àti ọmọ, ìjìyà náà ò sì ní agbára jù. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Agẹmọ. Sinimá àgbéléwò ti Yorùbá ni sinimá náà jẹ́. Ó lè jẹ́ sinimá tí ó dùn púpọ̀ púpọ̀ tí ó dẹ̀ kọ́ni ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí a lè rí kọ́ nínú sinimá yìí pọ̀ o. Lára ọ̀kan nínú ẹ̀kọ́ tí a lè rí kọ́, òun ni pé tí a bá ní ọmọ ní sàkání wa, yálà wọ́n fi ṣọ́ wa ni àbí wọ́n ní ká bá wọn tọ́jú rẹ̀ fún ìgbà díẹ̀, àbí tí ọmọ náà ṣe ń gbé ní ọ̀dọ̀ wa, wípé kí èèyàn tọ́jú ọmọ náà dáradára because èèyàn mọ ọmọ tí yóò sin ẹni lọ́jọ́ iwájú. Èèyàn mọ ọmọ tí yóò tọ́jú ènìyàn, èèyàn sì mọ ọmọ tí yóò jẹ́ ènìyàn lọ́la. Kí èèyàn má kọ́ ọmọ nítọ́ pé kò ṣe èmi ni mo bí ẹ, ohun tó bá wọ̀ kó ṣe ọ́, àrà tó bá wọ̀ kó dà ní ààyè, eléyìí kò dáa tó. Sinimá náà wà ní orí Alade Revo Studio ní orí YouTube. Sinimá náà dùn púpọ̀ púpọ̀. Fún àwa olólùfẹ́ actress Adébóyè Victoria, Fisáyọ̀mí Àbẹ̀bí, Gàjí, Màmá Àbẹ̀ní Agbọ́n àti àwọn òṣèré mìíràn lóríṣiríṣi ni wọ́n wà nínú sinimá náà. Fún àwa olólùfẹ́ wọn tí a fẹ́ràn kí a máa wo sinimá tí wọ́n bá kópa ní inú rẹ̀, sinimá Agẹmọ ni wọ́n wà nínú rẹ̀. Fún àwa tí a ti wo sinimá Agẹmọ, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú sinimá náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Àti fún àwa tí a sì ti wò, ẹ jẹ́ kí a lọ wò ó. Bóyá ẹ ṣe ń ṣe alábàápàdé fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review nígbàkúùgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. Tí a sì gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ ètí ń láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà. Ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Àdúrà kan sì wà ní inú sinimá náà bákan náà. Mo gbà ládùúrà fún gbogbo wa pé a ní ju ẹni tí wọ́n ń wá, a ní dẹni tí wọ́n ń wá, ẹni tí wọ́n ń wá kò ní jọ wá ní àṣẹ Elédùmarè o. Àmín.